Africa Content TV. Orúkọ mi ní dáhùn sí Mary Tèmítọ́pẹ́. Okay. Báwo nínú iṣẹ́ ìdùn tó lé ní? Èmi nínú mi dùn jù lágbàáyé. Tí wọ́n bá níta nínú rẹ̀ dùn jù, èmi nínú mi dùn jù lágbàáyé. Inú mi dùn gidigidi. Báwo ni ìrìn àjò yẹn ṣe rìn gan-an? Báwo ni? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àfògo fọ́lọ́run, mo dúpẹ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba tí wọ́n ṣe lè fún. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọba, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba tí wọ́n gbàgbé wa sínú igbó. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbófinró. A dúpẹ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí wa tí wọ́n jẹ́ ká ṣègbè sínú igbó. A dúpẹ́ o, a sọ pé wọ́n ṣe o. Lágbára Ọlọ́run, irú eléyìí kò ní jẹ́ ìpín gbogbo wa. Of joy in the city of Ogbomoso, your state. Here comes Mama Lamo, walking majestically, the valiant woman in the whole Nigeria, in the whole world now. Congratulations, ma. Congratulations, ma. Congratulations, ma. We're really happy. The whole Nigeria is happy to see you smiling. Congratulations. Ladies and gentlemen, all over the world, Mama Lamo has been discharged and she's here healthy and healthy. We are saying congratulations. Mama, edupe. Inú ọlọ́pẹ́ lẹ́wà. Inú ọlọ́pẹ́ lẹ́wà. Tẹ́ bá rí bí Prof ṣe jó ní ìjọ Sunday. Ìjọ tó jó ní Baptist Church Òkèlè ní ìjọ Sunday mi ríru ẹ̀rí. We are really happy for you. Congratulations, mommy. Congratulations. More grace, long life to you. Ajá tó relé ẹ̀kọ́ tó bọ̀ ni. Nǹkan tí nǹkan kò dẹ̀ ṣe yín, nǹkan ò ní ṣe mí yín mọ́. We are really happy for you. We are really happy for you. Congratulations, ma. Congratulations. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Mama Lamo náà lọ lé yìí o. A dúpẹ́ lọ́wọ́ yín gan. Prof, we're really happy for you. Happy for your family. Now she's working late and early. Lágbára Ọlọ́run, oore yẹn kò ní kù sẹ́yìn mọ́. Aburú yẹn ò ní kù sẹ́yìn mọ́. Thank God. Oh God. That's the moment. Everybody, this way. this way. Congratulations. Congratulations. It's a great time. It is well. We're really happy for you, happy for your family, happy for everybody who has been with you from the beginning to the end. And that is the moment the whole world has been waiting for. Seeing Mama Lamo still working happy. It is well. The great mother of all. Live here in Lautech Teaching Hospital. Congratulations. Ọmọ yín ni kí lórúkọ ọmọ yín? Aliu Ahmed láti ìlú ọdọ́ ńlá onílá. Congratulations. Ẹ kú oríire o. Ìyá ẹ kú oríire o. Ìlú wo lẹ ti wá? Yàwọ́ta. Congratulations. Ẹ dúpẹ́ lọ́wọ́ ìjọba, ẹ dúpẹ́ lọ́wọ́ everybody. Ó dúpẹ́ lọ́wọ́ ìjọba Tinubu, Ṣèyí Mákindé, gbogbo àwọn ẹlẹ́sùn ààbò pátápátá àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run, gbogbo orílẹ̀-èdè yàtẹ̀ òkè òkun, a dúpẹ́ lọ́wọ́ wọn. Iṣẹ́ wọn jọ o, kò ní ṣìṣe o. Ìyá ẹ má bọ̀. Ìyá yìí ó fojú wa rí mẹ́wàá ní Yàwọ́ta. Ìyá bó nínú yín ṣe dùn tó lé ní. Gbogbo ẹ̀yin ará létẹ̀ ń wò wá. Ìyá ọlọ́mọ mẹ́rin tó wà láàrin wọn ní tó ń pariwo ní Yàwọ́ta ń jọ sí. Ìyá ẹ̀ lélẹ́yìí o. Ó yẹ máa dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ mi márùn-ún ni wọ́n gbà tìyàwó ọmọ mi. Gbogbo wọn ni mo rí. Gbogbo àwọn ọmọ yín márùn-ún ló padà. Bẹ́ẹ̀ni, wọ́n padà láàyè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìjọba o. A dúpẹ́ lọ́wọ́ ìjọba. Àwọn ọmọ yín náà dà? Kí lórúkọ wọn? Ọ̀kan jẹ́ Jacob. Ẹ̀kejì jẹ́ Mary. Okay. So, mo dúpẹ́. Inú mi dùn. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀, mo dúpẹ́ lọ́wọ́ ìjọba ìbílẹ̀, mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa tó jẹ́ baálẹ̀. Gbogbo ohun òní kálukú kò ní sọnù. Àmín. Inú mi dùn bàbá. Mi lè dúpẹ́ tán. School bo làwọn ọmọ yín wà? Yàwọ́ta primary Baptist Basic Primary School. Ṣé wàá ń lọlé lálẹ́ yìí nìyẹn? Ẹ délé lálẹ́ yìí.
ó dà inú yín dùn pọ̀ ẹ ṣeun ẹ̀yin ọmọ how are you ṣé ẹ ti lè sọ̀rọ̀ báyìí ẹ ti ń sọ̀rọ̀ kí lorúkọ tiẹ̀ Jacob kí lorúkọ àbúrò rẹ̀ Blessing ṣé o dá mọ́mí ẹ mọ̀ mọ́mí rẹ̀ dánú wọn oh we thank God mọ́mọ́ yìí ni mo rántí ojú yín ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire kí lẹ fẹ́ bá àwọn èèyàn sọ kí lẹ fẹ́ sọ fún ìjọba kí lẹ fẹ́ sọ fáwọn ọmọ àgbáyé. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí Ọlọ́run kó ọmọ mi yọ ní oṣù kẹta wọn pa bàbá rẹ̀ àwọn láti náà lọ pa mo rántí wọ́n sì fi ọmọ ní oṣù karùn-ún wọ́n mo dúpẹ́ pé Ọlọ́run ò fi ọmọ mi sí ní ti bàbá rẹ̀ orúkọ Ọlọ́run kò lò nígbà dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba dúpẹ́ lọ́wọ́ ọmọ wọn kú gbogbo tí wọ́n ṣe nínú ayé wa láti lórí ìtọ́jú sí rere dúpẹ́ wọ́n ṣe wú dúpẹ́ Ọlọ́run bá tẹ̀wọ́ síwájú àmín ayé ò lẹ́nu wọ́n ń dùn nílùú wo lọ́dọ̀ ní Yawota ẹ ṣeun so can you talk ṣé o lè sọ̀rọ̀ what's your name ó máa ṣe pẹ̀lẹ́ máa lọlé sorry Deborah Adébọ̀wálé all right it's okay pẹ̀lẹ́. A wà ní Lautech teaching hospital ibi tí wọ́n ti ń discharge àwọn ọmọ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí tí àwọn òbí dẹ̀ ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣọmọ tí yín nì lórúkọ rẹ̀ ọyẹ́dàpọ̀ ara rẹ̀ kò lè tí sọ̀rọ̀ báyìí ẹ pẹ̀lẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbáyé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tọ́lọ̀ ń ṣe nínú ayé wa nínú Ògbómọ̀ṣọ́ a dúpẹ́ lọ́wọ́ lọ́ba a dúpẹ́ lọ́wọ́ àwọn àjòyìn gbogbo àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn la dúpẹ́ lọ́wọ́ wọn o gbogbo oore tọ́lọ̀ ń ṣe ànírírú èyí mọ́dọ́gbòmọ̀ṣọ́ o. àmín ẹ ṣeun pẹ̀lẹ́ kí lorúkọ ọmọ yín Lídíà Adébọ̀wálé ẹ mọ bàbá ó yá ṣó ti lè sọ̀rọ̀ Lídíà ṣó lè sọ̀rọ̀ mọ́mì rẹ̀ ni sorry pẹ̀lẹ́ class kí ló wà primary 1 pẹ̀lẹ́ sorry mọ́mì Lídíà kí lẹ fẹ́ bá àwọn àgbáyé sọ inú yín ti in fact ojú yín ti yàtọ̀ ẹ pẹ̀lẹ́ màmá àgbà ó yá ẹ sọ̀rọ̀. àwa gan-an àwọn gramani ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo òdílé. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé gbogbo abiyamọ àgbáyé adúpẹ́ o fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe adúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n jagun àjàyè lórí àwọn ọmọ wa adúpẹ́ lórí àwọn ìjọba náà lórí gómìnà pírẹsidẹ́ǹtì lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo àwọn mùsùlùmí gbogbo abiyamọ àgbáyé ìlà kí wọn pé wọ́n ṣe o adúpẹ́ o pé wọ́n gbá wọn ọmọ wọn ránú pé wọ́n ṣe gan adúpẹ́ láyọ̀ ìwọ grandma kejì ẹ̀yin náà fẹ́ dúpẹ́ ó yẹ dúpẹ́. wọ́n ní ẹ̀yin náà dúpẹ́ ẹ̀rín náà ni wọ́n máa kọ́. ìlú wo lọ́dọ̀ tí yín. Yawota wọ́n ti kọ́ àwọn ọmọ gangan lọ. ó ṣe títí ẹ balẹ̀ láyọ̀ ṣé ń lọlé lálẹ́ yìí. mo lọlé. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ má sọ̀rọ̀ lẹ́mọ̀ sọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀gá ògùn pé gbogbo àmì ìwò tó ṣe fún wa a sì dúpẹ́ pé Ọlọ́run sì ṣe Ọlọ́run ṣàfàyọ wa lórí rẹ̀ adúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed pírẹsidẹ́ǹtì wa Tinubu mo dúpẹ́ lọ́wọ́ wọn gan pẹ̀lú akitiyan tí a ṣe lórí ọ̀rọ̀ yìí yọ ọmọ ìṣẹ̀ Ọlọ́run mọ̀ ṣẹ̀wọ̀n síwájú mo dúpẹ́ lọ́wọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé gọ́fúnà wa ní Ọ̀yọ́ state pẹ̀lú méje yàyà mẹ́fà tí wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́ wọn gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba lórí ilé local government mo dúpẹ́ lọ́wọ́ wọn aburú báyìí oníkẹ́ni kọ̀ọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ ọba Gandhi Afọlábí Ọlọ́run ìgbọ́n gẹ́gẹ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúgbọ́n lórí àtìbẹ̀rẹ̀ rẹ̀ báyìí wọ́n dúró tì wá títí dé ìdájí kò tó lẹ́yìn wọn padà lẹ́yìn wa Ọlọ́run ní padà lẹ́yìn àwọn mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Lamidi òǹgbẹ tún ti jẹ́rù mo dúpẹ́ lọ́wọ́ wọn àwọn náà ṣe ohun torí pé gbà tí kẹ ìṣẹ̀lẹ̀ àwọn náà dọ́dọ̀ wa so lẹ́yìn ìgbà náà mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Aláàfin ìlú Ọ̀yọ́ Ọwọ́ Adé
ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba yóò jẹ́ mi wọ́n gún o àná sì ṣe ìlú méje lórí àárín yìí ọlọ́run wà pẹ̀lú wọn o dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà pátápátá torí wọ́n ní kíkọ́ olè dágbóṣe tó bá jẹ́ pé nǹkan yìí wọ́n dáadáa wa agbára wọ̀ ká ní àti pásọ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe mo dúpẹ́ káàkiri gbogbo àgbáyé torí wọ́n dúró tì wá lọ́nà kọ́nà ni aburú báyìí kò ní fi kẹ́ni kọ̀ọ̀kan wá ayọ̀ láàmú bára wa ṣe ṣe àdúpẹ́. ẹ ṣe púpọ̀ ẹ balẹ̀ láyọ̀ kábíyèsí orí inú bíbí inú yín ṣe ń dùn ó dà pé fi Ògbómọ̀ṣọ́ lẹ̀ lálẹ́ ìbá ṣé celebration wà ní lálẹ́ ìkámọ́ tẹ. mo dúpẹ́ gidigidi lórí àwọn àṣeyí Bámidé Tinubu gbogbo àwọn àmì gbogbo àwọn àbákẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọdẹ gbogbo àwọn pásítọ̀ gbogbo àwọn lẹ́ẹ̀kì Nàìjíríà yìí àtàwọn mùsùlùmí tí àwọn ará wa lọ́wọ́ pẹ̀lú àdúrà pẹ̀lú ààwẹ̀ àtàwọn tó fi ẹ̀mí wa kalẹ̀ fún ọmọ wa táwọn wà ní àwọn ajínigbé táwọn ti gbìyànjú táwọn àgbà fún wa oore kò ní tán ní ìdílé ẹnì kọ̀ọ̀kan wa bí àwọn ti gbà wọn máa wá lé wa lọ́wọ́ àwọn ọgbọ́n ọ̀hún àtàwọn áńgẹ́lì agbára tó jẹ agbára lọ Olúwa ó gbé lé wọn lọ́wọ́ iṣẹ́ wọn ò ní bàjẹ́ àwọn ọmọ wa